wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kan fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní ọjọ́ méjì la máa lò. méjì pẹ̀lú gbogbo pákéjì tí mo gbé wá fún ẹ má jẹ́ kí n tàn ẹ́ ọjọ́ méjì ò tèmi màá tún fọjọ́ mẹ́ta kún fún ẹ. ọjọ́ méjì àwọn àjọjọ márùn. ọjọ́ márùn. wo jẹ́ kí n sọ kí ni owó wà nílẹ̀ máa tẹ́kì ẹ̀ ju wo bí ṣe ń náwó fún ẹ ni máa rún ẹ gidi. dódódó sọ mọ̀ kan tó máa ṣe ń sìn ìwọ ló máa drive. mo ti máa drive. ìwọ ló máa drive kọ́mọ gba káàkì mẹ́ let's go wàá ríran wò. let's go there. That's my baby. Yeah. kánípò ti gbọ́rọ̀ sí mi lẹ́nu ni ó máa ju eléyìí lọ ìwọ náà wò ń sìn ojú owó la rí kò sí profit kankan nínú ẹ̀. ojú owó la rí ṣé à ń ṣe business ni ṣé pé à ń ṣe kó mọ ni ó máa dé pẹ̀lú àwọn ọ̀wá yìí accountant. ṣé tá a bá rówó lórí kò mọ̀ ìṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ó yẹ ká rí enough profit now. profit ìyẹn ni mo fi máa gbẹ́gbọ́ ní profit ní kò mọ́ à ń ṣe kò mọ́ àbí máa ṣe kò máa ṣàjọyọ̀ kì í ṣe pé à ń ṣe business gbogbo kan ní business dẹ̀ wà tán pẹ̀lẹ́ wà tán di business tọ̀hún wà tán di business tàbá ń sọ̀rọ̀ gan òun pín ọ̀rọ̀ òun sọ di business wà ní àṣírò ọ̀rọ̀ tá a sọ wà ṣírò ọ̀rọ̀ tí wọ́n náà sọ àkógbó ẹ̀pọ̀ adójídín kí ló dé. àwọn ọgbẹ́ lọ society yìí fún yín. gbogbo àpésọ̀ sure everything máa pèsè. inú mi á dùn kí ẹ tètè bá ń kó wá. sure kò sí problem sir once truck bá dé nísìn máa load ẹ̀ sínú mọ́tò and then wọ́n á send ẹ̀ society yìí. tí ẹ̀dọ́ náà mo fẹ́ béèrè kan náà ṣé ká ní irú bí mo ṣe ra ọjà tó pọ̀ yìí nísìnyí ká ní mo fẹ́ wá sanwó fún yín yìí dẹ̀ ṣe wípé mo fẹ́ wá síbí láti sanwó ṣé mo lè àbí báwo ló rò pé mo ṣe lè ṣe. ok nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé anytime tí a bá fẹ́ ra ọjà tó pọ̀ ẹ ní láti wá bí as far as pé àti jẹ́ customer you can order online. home use ni tí wọ́n wá tẹ̀ fẹ́ change mattress yàrá dádì àti tèmi yẹn sí èyí ló yẹ ká lò ìyẹn ò ṣe fún school. ilé wa nǹkan. unique baby product. ó fine. irú ẹ̀yin náà ẹ̀yin young couple nígbà tó bá má rìn sí irú èyí ló yẹ ló bá má rà fún bébì tó ń bọ̀ tó ń dẹ̀ máa wá lágbára Ọlọ́run. àmì o wọ́n mi. òótọ́ ni. ilé wa òkè náà. kí ló ń nàka sí i wọ́n pè nǹkan ní double ṣé màá ra double fún ṣé double decker ni mo fẹ́ ṣe ni moreover yìí tẹ̀ ti tóbi jù. Okay. That's it. èyí gan ni fún body house. yes ilé wa òkè kò tóbi jù kò kéré jù. mo láìpẹ́ bóyá tó bá di títí next week máa lọ wo nǹkan tán ní. mọ́mí ìwé lè máa fún. ṣé wọ̀ kékeré nìyẹn èyí ni màá rà fún ẹ èyí ló dà ṣe pé it's like a ladies room. ṣé mo pé lè order online very easy. tó dẹ̀ ni o but mi ò tí ì decide torí mo fẹ́ lọ sí Vitafoam Comfort factory wọn yẹn kí n lọ wo nǹkan tán ni but I don't know I might order online ṣá mi ò tí ì decide. ẹ ṣáà láì tó fáwọn. níyì ọmọ yín. ṣùgbọ́n tí máa sọ̀rọ̀ nkọ́rọ̀ tí mi kì í mọ̀ nìyẹn.
ṣebí mi nìyẹn. mi ní òun sọ mi ọmọ tèmi náà ni ìjọ kìíní àná tí mo rìpọ́ọ̀tù kó béèrè ọmọ gbé pákó nítorí pé èmi nìkan ló máa ń pè nìyẹn. ẹ̀yin lẹ́mọ̀ jàre òun náà kọ́ ni mò ń sọ fún yín nísìn. bó ṣe rí nìyẹn. ó ní òun fẹ́ kí Níran àti Nífẹ̀mí wá join òun àtàbúrò òun ní Amẹ́ríkà. kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀. very good boy nice èmi ló jọ. bó ṣe máa ń rí nìyẹn ọmọ tó bá ti dà báyìí ti bàbá ẹ̀ ni ètò bá kù díẹ̀ káàtó ó di tìyẹ́. sọmọkọ aláàánú ọmọ ni láti gba mojúmọ pélé aláàánú ni ó dẹ̀ máa ń fẹ́ ni fún ire ni bí mi náà ṣe fáwọn ọ̀rẹ́ mi ni sọmọ pé afẹ́nifẹ́re ni mi dẹ̀ ń àníyí báyìí. mo dúpẹ́ lọ́dọọlọ anyway nǹkan tí mo ń bá yín sọkọ́ nìyẹn a ti conclude o ṣùgbọ́n Nífẹ̀mí lòun ò lọ o. why. ó ní káàbùrò òun máa lọ pé òun fẹ́ wà Nàìjíríà òun fẹ́ wá bí tí bàbá òun wà mo dẹ̀ rí pé kinní yẹn wà lẹ́mìí ẹ̀ gan torí mo try láti convince ìfàǹgbà tó ń bá mi sọ̀rọ̀ ó ń ṣe ló ń sunkún. Oh God, what a pity. wàhálà mo feel fún gan kò sẹ́ni tó máa ṣe tí ò ní ṣerú ẹ̀ kò sí bàbá ẹni kú yàtọ̀ fún bàbá mi nù lọ kò sí ẹni tó lè tọ́jú ọmọ ọlọ́mọ tó lè dàbí àwọn òbí kò sí feelings yẹn á máa wà. Oh my God. Anyway, mo pray pé another opportunity mi àtún wá. Agbára Ọlọ́run dẹ̀ máa ṣe kó. By that time, a ti mọ position bíi ti bàbá ẹ wà. Wáyé dàkí bàbá ẹ ti jáde àbúkọ́ ti ra ọkàn lè tètè balẹ̀. Agbára Ọlọ́run máa rí bẹ́ẹ̀ it's a pity. Títí next week ṣá máa try láti get the passport ní already. Ṣé máa dẹ̀? Ọlọ́run àbọ̀ ẹ̀ láṣẹ. ọjọ́ mélòó mo fi máa lo ilé ìsìn tó máa tán ó dọ̀ pé méjì péré ni ti lẹ́kùn tẹ́lẹ̀. ó sọ fún mi pé kí n mú back wá náà. mo tiẹ̀ ti gbàgbé n bá ti pé Clara kò bá mi fún ẹ ní park but no problem ṣá sí ti máa tiẹ̀ tó resume no problem ọkọ mi ti tó rí tiẹ̀ gangan mo ṣe ní kó mú paratin wá o. torí tèmi. ṣé wọ́n ti pé ó ti pé 6 months tó ti lò last. That's true ó ti pẹ́ o it's just like yesterday ó dàbí àná ní ṣá. inú mi dùn tó rántí tó bá ti jẹun tó ń sìn ó máa lò lálẹ́ gbogbo àwọn aràn burúkú yẹn wọ́n ti rógò lẹ́nu. ògùn náà dà gan ó dà gan torí tí bá ti lò báyìí a máa ń fúyẹ́. ṣe orí gbogbo àwọn James bathroom wa yìí by the time tí bá fi NCP fọ dáadáa ń sìn wọ́n ti dáràn lálẹ́. toilet yẹn ti rough tó máa fi clean ẹ̀ nìyẹn. ǹjẹ́ wọ́n mọ̀ pé NCP yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ TCP ló ń pè látàwọn ń lò gan tí màmá mi introduce ẹ̀ sí wa oh gosh ó ń ṣe iṣẹ́ gan tó bá ní sore throat báyìí á clear láàrin ìṣẹ́jú mélòó oríṣiríṣi infection tí wọ́n bá ní lára ó tún ṣiṣẹ́ fún toilet everywhere but nígbà tó wá change sí NCP yìí mo fi pé bóyá ṣe é máa lọ́lẹ̀ ṣe é máa dà sí màníṣà in fact ó better ó bẹ́tà àgbà tó tún wà ní TCP wọ́n tún ṣiṣẹ́ sí lára gan. ṣé wọn ló yẹ kó máa ròyìn tàbí kí n máa ròyìn fẹ́ ṣe báwa náà ló ń ta àgbà tó pè ní TCP so bó tiẹ̀ ṣe wá wà ṣé wọn kó wà effective ju tẹ́lẹ̀ ṣá I'm telling you ó wà effective gan-an ń sin ju tẹ́lẹ̀ lọ no problem ó jẹ sáré yọjú sọmọ mi aṣọ kò ti máa jí. na 10,000 ni mo. ó jẹ́ wá bù bẹ́ẹ̀ yẹn owó la fi rà á nà. because èmi fún ara mi ni mo mú lọ Yaba tí mo ra fọ́kọ mi òun ló owó ẹ̀ pọ̀ sí mi mo rà sórí eléyìí ń sin ìgbà tí mo rà ní Yaba lọ́dọ̀ àbòkí 55,000 ni á ṣe ní tó ń wò yẹn sórí lè òun náà ṣàrùn pé ẹrù confam lélẹ̀ sórí pendants yẹn bó ṣe kéré 20,000 ni sórí chain yẹn 20k ni
40,000 ni mo rà. Auntie Agnes, 20,000 ni ma san. Shebi you know as I reach, you know say I dey manage. And besides, this thing wey you dey see so, na because of the pen that make me wan buy. And again, gbogbo àwọn boys àdúgbò ni ma ta fún. Ẹ̀yin náà ṣá mọ̀ pé àtọwọ́dọ́wọ́ ni. Àbúrò, tí kì bá ṣe pé birthday tí mo fẹ́ ṣe, àti pé tọkọ mi fún mi 250,000 kò tó mi. Ó ní jẹ́ kí n fẹ́ ta gbogbo àwọn ẹ̀ṣọ́ ẹ̀ nǹkan kan. Kò kúkú ń lò wọ́n, ó kàn kó sílé náà ni. Kó tó di pé àwọn àbúrò ẹ̀ máa mú ní kankan lèmi ní kí n fẹ́ kan gbá gbogbo ẹ̀ pọ̀ kí n fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Kò yẹ kí n ta náà. Eléyìí wá ń kọ́. Èlé ló fẹ́ ta. Sórí ìyẹn Gucci ni. Gucci yẹn bó dẹ̀ ṣe wà yẹn ìgbà tó kọ mi rà 85,000. Auntie Agnes, na 15 naira go pay. 15,000 ni ma san. Ẹ ṣe àwọn pé kíní máa ta fún àdúgbò ni ma ti ta. Ó dẹ̀ máa ná ní kùnà ni. Oje, why they do like this now? Just they price everything anyhow. Auntie, I take price am anyhow. Ẹ mọ̀ pé kíní yìí sí. Okay, leave that one, leave that one. Eléyìí wá ń kọ́. Oṣàmọ̀. Ìwọ náà nǹkan kan kàn sí náà. Prado. If they do like this, talk na make I hear you. I know na. At least you go first talk na, Shima. Sórí eléyìí. Ọlọ́run lè dà ń bọ̀. Mi ò 120,000 ni mo rà lọ́dọ̀ àbùkí. But eléyìí, I fit comot 20,000. Pay me 100,000. Auntie Agnes, 100,000. You wan pursue me go back to my village finish o? Ẹ fẹ́ lé mi padà sílùú nìyẹn. Okay, how much you wan pay for her? Ẹ má jẹ́ ká fàágùn. Màá fún yín ní 35. Nǹkan tí mo ní nìyẹn o. Oge. You know what's up. Olè ńlá. Wo, jẹ́ kí sọ fún ẹ tí kì bá ṣe pé birthday tí mo fẹ́ ṣe pé anyhow, any owó kì í ṣàgádẹ̀. Because jẹ́ kí sọ fún ẹ ṣó your birthday yẹn. Sórí. Ọmọ àgbà pé. Fan mo fẹ́ hanjọ yẹn. Ẹ fẹ́ pín fan? Irú fan wo? Standing fan fẹ́ ẹnì kankan tó bá wà. Standing fan? Yeah. Àǹtí mi kí ló dé? Sórí live chicken, màá tún wá sọ sẹ́yìn. Àti live chicken náà? Ẹ ṣe gba Christmas. O gbọ́dọ̀ miss ẹ. Àǹtí mi miss am. Agolẹ́dẹ̀ nù ṣe máa jẹ́ kó mọ̀ pé ẹ lábúrò kan tó ń jẹ́ oge as in confam Binibe. I trust you. In fact, they go know say I dey. Binibe no dey didn't now. You don't know wetin go happen now. Ẹ máa jẹ́ kí n kó àwọn kìíní so that kí n ló máa. Ẹ máa jẹ́ kí n kó lọ. Ṣé wàá rí kíkó lọ yẹn má fi yẹn gbé mi mọ́ rárá torí kókó yẹn ò tí ì jẹ́ kí mọ bó ṣe ń lọ. Ṣé orí gbogbo nǹkan tó price yẹn ó máa fowó lé lórí fún mi. Ṣé Agnes ẹ ṣe ń pẹ́ ó ṣáà pé kí iṣẹ́ obìnrin lélẹ̀ ẹrú ọkùnrin lélẹ̀ yìí ẹrú ọkùnrin mi mo fẹ́ ta ẹ̀ 250 tó fún mi. olórí ọmọ jẹ láíláí ọmọ tó ṣẹlẹ̀ àwọn méjèèjì wọ́n resemble ara wọn abẹ́rẹ́ pé wọ́n jọra bí ọmọ ṣe jọ ìyá rẹ̀ ìwọ gbá tiẹ̀ tá bá ń sọ baálé ilé ní baálé ilé ẹ rí i pé eléyìí ó tóbi ju gbogbo rẹ̀ lọ èmi ní baálé ilé èmi ní ó jẹ ilé yìí ẹ wàá rí tọ́wọ́ àbẹ̀ sẹ́rí méjèèjì tó wà nílẹ̀ yìí àní pin àjọ mú ni lóòótọ́ ìgbà tí mi lè láàmú mi lè ọ̀ya lọ kọ́kọ́ bọ̀ á. èmi rẹ̀ ni bóyá ènìyàn kan ni màá dá gbélé. ìdè lọ́kọ̀ wá sí mi báyìí. yéè ìjọ wo ló jẹ́rú ilé yìí. ó ti pẹ́ wá mi. aya mi ò wọ́n ọkọ mi. ọlọ́run ó jẹ ọ̀dà fún yọ yọ kalẹ̀ iyẹ ní yẹyẹlé rírọ̀ ní ràdàbà lọ́rùn wo agbá lọ́wọ́ ọlọ́run èmi àti ẹ àjọ lura wa dálẹ̀ ni. àmì o. torí ìdí àdúrà mi ni wípé láti ìgbà tí mo ti wà tó ti kù díẹ̀ káàtó tó ti sáfẹ́rẹ́ fún mi tí ò sí nǹkan kan òòrò ìwà mi kó o ro bóyá bí mo ṣe ń ṣe kó wá kẹ́rù rẹ kó o kó jáde kó o lọ ọlọ́run jẹ́ kó o sí bẹ́ẹ̀ nítorí náà sọ wá rí adùn ti dé o ìyípadà ti wá dénú ilé mi nìsín àjọ jẹ adùn ẹ̀ náà ni a sì jọ bára wa kalẹ̀ ni aya mi ìyàwó. Dani
ni máa wọrí ṣe mi kẹ́lẹ́ ṣàpọ̀jù àbí. Anyway, so àwọn bricklayers náà ló ti wá pọ́nlé tó yẹn. Tí báyìí ti pé pé mi ò tí ì jáde ọmọ ni. Èmi fúnra mi ti máa lọ síbẹ̀ máa ti lọ fojú tó. Èmi ò lẹ́kìí ọmọ àfirú kan bẹ́ẹ̀ yẹn falẹ̀. Àwọn pípọ̀ yóò ṣe é gbọ́kànlé náà. Ọlọ́run má jẹ́ aṣáṣe dànù. Ọlọ́run má jẹ́ aṣáṣe dànù. Àmín aládùúrà àdúrà pọ̀ àdúrà náà ló ń gbàṣà lọ́wọ́ àṣẹ àdúrà dànù. Gbogbo nǹkan obìnrin ló máa ń yàtọ̀ time ló ti lọ ìbọ̀dẹ̀ ló ṣe birthday baby time ti lọ na hurry up now Agnes. Mi ò jiyàn ṣùgbọ́n hurry up please. Agnes. Baby, please, I'm coming. Oh, baby, I'm set. Wow. That's my lovely wife. Yeah. Ọmọ tó fún ni. Mo mọ̀ pé bó ṣe pẹ́nu lé yẹn. Yeah. Mo mọ̀ pé tó bá máa fi butter, you will give me the best. Yeah. The best of the best. Best. Baby, please turn around. Let me see it. Yeah. Jesus Yeah, Christ. feel the way, Sha. Wow. Wow. 250,000. Wow. Baby, this is too much. Ọjọ́ yẹn tó fẹ́ fún mi lówó. Ṣé o mọ̀ pé àwọn nǹkan tẹ́mi náà fẹ́ fowó ṣe wà ni? Yeah, you can see. So me lè imagine pé mi ni mo ń jẹ gbogbo nǹkan tó tó yìí. Ìwọ ló ní wọ́n ní tí wọ́n bá fowó ra òyìn. Ó dúró náà kó kọ lójú mi. Baby, after you. Yeah. That's my baby. After you. Hey, baby, no. Get him move, feel at me, please. I'm coming. Let me take my car. Yeah, Ǹjẹ́ pàdé láti ẹ̀kọ́? Tí àwọn ọmọ ẹ bá wà ní school, táwọn ọmọ ẹ bá wà ní school, ìyá àwọn ń kọ́. Àfa jóná ó ń bèrè irùngbọ̀n ìyá wọn ti abandon mi àtàwọn ọmọ sílé tipẹ́tipẹ́ ìgbà tó ń lọ tí gbogbo ẹ̀ dojúrú bí ẹsẹ̀ télọ̀ náà ni mo fi ọkàn kejì pé tí n bá jókòó táwọn ọmọ yìí kí ni mò ń tọ́jú wọn kí n má lọ struggle kí n lọ forí jágújájú kí n lọ wá owó tí n bá fi rán wọn léèwé a máa jọ wà ní roundabout ni àwọn máa dàgbà síbẹ̀ èmi náà máa darúgbó sí roundabout níbẹ̀ ni mo ní kò. ká máa bá mi kì Jùmọ̀kẹ́ ńkọ́ àjẹ́ ń bá sọ̀rọ̀ Jumi baby ọmọ yẹ how are you school ńkọ́ yọ nítorí Ọlọ́run fojú sí ìwé ẹ o àwọn ọmọ boys yẹn má jẹ́ kán disturb ẹ o ṣó ti gbọ́ rántí nǹkan tó lọ ṣe London o ṣó ti gbọ́ Ọlọ́run á fún ẹ mọ̀ báwo ni níran kọ́ṣẹ́ ń tọ́jú ẹ̀. mọ́mí èmi ni mo pè wọ́n. níran jẹ́ ń bá sọ̀rọ̀ níran how are you. èmi ni mo pè wọ́n o. dádì ẹ jẹ́ ń bá báwo ni òtútù má wọrí ó máa tó mú ẹ lára máa gbọ́rọ̀ sáwọn ẹ̀gbọ́n ẹ lẹ́nu gbogbo ilẹ̀ máa ṣoríire o ẹ ti gbọ́ tìzú ẹ̀ jẹ́ ń bẹ́gbọ́n ẹ sọ̀rọ̀. ìyá aládùúrà lèmi ni mo pè ẹjẹ́ kan pè. ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wo ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni ní ìmọ̀ ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wo ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni ní ìmọ̀. Túnjẹ́ láwọn ṣèrè kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kópa yín lẹ́rìn-ín ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà òtún wò pàdátọ̀ tẹlifíṣàn rẹ kò wà òtún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn